kalẹ́ ẹ̀ka tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Láti lè ṣe àṣeyọrí lórí àti ní àyípadà tó dára àti ìdàgbàsókè láti ìpìlẹ̀, ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò mú ìṣàkóso agbára àti ipa pàtàkì bá àwọn tó ń gbárùkù ti àṣà ìbílẹ̀ jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ìgbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ló fi ìdùnnú rẹ̀ hàn níbi ayẹyẹ àyájọ́ ọdún kẹtàdínlógójì tí Akẹ̀sán ní Ìpẹ̀rù, ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i láti ẹnu Yẹmi Dalemọ. Ìlú Ìpẹ̀rù ni ó gbàlejò àwọn ọ̀tọ̀kùlú káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí wọ́n parapọ̀ ní ìlú náà láti ṣe ayẹyẹ àjọ̀dún Akẹ̀sán, léyìí tí ó jẹ́ ayẹyẹ kan tí ó ń gbé àṣà àti ìṣe ìlú náà lárugẹ. Níbẹ̀ sì ni àwọn ọmọ ìlú lọ́kùnrin àti lóbìnrin ti parapọ̀ láti ṣe àjọyọ̀ ribiribi tí olùdásílẹ̀ ìlú náà tí ó ṣe sílẹ̀ fún ìlú náà tí ó wà nípínlẹ̀ Ògùn. Ó sì máa ń jẹ́ àsìkò kan tó máa ń kó gbogbo ọmọ ìlú jọ fún ìdàgbàsókè ìlú. Ó wà very important gan. Igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kashim Shettima ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe. Ó yẹ kó jẹ́ okun àti agbára fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà, pàápàá tí a bá wo àwọn ayẹyẹ náà lára eléyìí tí a ti rí Akẹ̀sán bó ṣe dúró gẹ́gẹ́ bí ohun tí ó so àwọn èèyàn náà pọ̀ fún ìdàgbàsókè. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún nínú rẹ̀ dùn jọjọ fún ayẹyẹ Akẹ̀sán dè náà. Ìlú Ìpẹ̀rù á máa tẹ̀síwájú ọdún tó ń bọ̀ báyìí á ti jọjú ẹ̀kú wa gbogbo àwọn tó wà ń jalè wá kéré òkú dédé. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Dídín Abbas pẹ̀lú àwọn àlejò jàǹkànjàǹkàn tí ó darapọ̀ mọ́ alápẹ̀rù tìlú Ìpẹ̀rù, Ọba Adélékè Ìdòwú Básíbọ̀ àti àwọn ọmọ ìlú Ìpẹ̀rù nílé lóko láti sàmì sí àyájọ́ Akẹ̀sán Day ti ọdún 2023 nípínlẹ̀ Ògùn tí ó dùn tó lárinrin. Yẹmi Dalemọ ló jábọ̀ ìròyìn. Ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mater Christi Diocesan Chancery ti ilé ìjọsìn Kátólíìkì Ìjẹ̀bú Òde ní láti jẹ́ kí onírúurú àwọn ẹ̀ka tí ó wà nínú ìjọ àpọ́stólì ó wà ní àpapọ̀, ìyẹn ṣíṣe ìṣọ̀kan láti lè mú iṣẹ́ ìránṣẹ́ rinlẹ̀ sí i. Reverend Father Alphonsus Okosha tó sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìṣíde ilé tuntun yìí sọ wípé nǹkan méjì ní ṣíṣíde ilé tuntun yìí wà fún, léyìí tí yóò jẹ́ kí ìṣàkóso ìjẹun rinlẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ ó so èso rere. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀, Reverend Father Okosha ni ó ti sọ wípé pípéjọ tí àwọn èèyàn péjọ síbi ayẹyẹ yìí dá lé orí àti fọpẹ́ àti ìyìn fún Ọlọ́run fún ti ayẹyẹ àyájọ́ ọdún 54 tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ilé ìjọsìn yìí, léyìí tó fìkàlẹ̀ sí ìlú Ìjẹ̀bú Òde, àti láti gbáradì fún ayẹyẹ ọdún 54 tí wọ́n ti dá ìjọ náà sílẹ̀. Reverend Father wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbáradì ayẹyẹ yìí jẹ́ ayẹyẹ tí wọ́n ti ń ṣe bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, léyìí tó sì jẹ́ wípé lára àwọn àlàkalẹ̀ tó wà nínú ayẹyẹ tí wọ́n ń ṣe yìí ni mímú ara tu àwọn opó nínú ìjọ wọn àti àjọyọ̀ fún olùṣọ́ àgùntàn wọn Archbishop ti ẹ̀ka ìjọ wọn tó wà ní ìlú Èkó, Most Reverend Alfred Adéwálé Martins. Lára àwọn tí wọ́n tún sọ̀rọ̀ níbi ayẹyẹ yìí ni Bishop ìjọ Catholic ti Ìjẹ̀bú Òde, Most Reverend Francis Ọbáfẹ́mi Adésínà àti Reverend Father Patrick Balógun. Wọ́n sọ̀rọ̀ bí ayẹyẹ ọ̀hún tí wọ́n ń ṣe yìí ṣe lọ́rìn tó. Lẹ́yìn èyí ni ìdúpẹ́ wá wáyé àti fífi àmì ẹ̀yẹ dá àwọn olùṣọ́ àgùntàn tó tọ́ sí. Ìfilọ́lẹ̀ ilé tuntun ti ìjọ tí wọ́n ṣí lónìí bẹ̀rẹ̀ ní oṣù kejì ọdún 2021. Ilé tuntun ti ìjọ Catholic tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí yìí ni ó wà ní GRA Ìjẹ̀bú Òde nítòsí ẹ̀ka JDBC. Gẹ́gẹ́ bí a ṣe mọ ọ̀rọ̀ ìpàfiyèsí ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tẹlifíṣọ̀nù NTA sí kòsẹ́lẹ́gbẹ́ rẹ̀, wọ́n ti rọ àwọn olùgbóhùnsáfẹ́fẹ́ jákèjádò ilẹ̀ Nàìjíríà láti túbọ̀ máa fi ipa rere lélẹ̀ nípa jíjẹ́ aṣíwájú rere látàrí àwọn ètò wọn àti bí àwọn nǹkan ìgbóhùnsáfẹ́fẹ́ wọn ó ṣe jẹ́ ohun tí wọ́n ń gbọ́ ní reketente àti àwòrán iṣẹ́ wọn ó sì mọ́lẹ̀ dáadáa.
mínísítà fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀‐èdè yìí Muhammad Idris ń ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àpérò àwọn alákòóso NTA ti ọdún 2023 tí ó sì fi dá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lójú wípé tí a bá ń sọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ tó yanrantí àti àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan iléeṣẹ́ NTA lẹ́ ó ti bá Saliu Gwanara ló jábọ̀ ìròyìn yìí. To actively engage in the talks and workshops. Wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe sùúrù gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ léyìí tó jẹ́ òdiwọ̀n lápapọ̀ tí ọrọ̀ ajé ti jẹ́ ohun tí wọ́n ṣiṣẹ́ lé lórí tí yóò sì sèso rere láìpẹ́. Nígbà tí àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ń gbé òṣùbà káre láyé fún ìdá 3 nínú 4 àpapọ̀ ọjà tí ilé ṣe tẹ̀wọ̀n tó ìyẹn third quarter domestic gross product. Síbẹ̀síbẹ̀ wọ́n ní ṣíṣe alágbàtẹrù àti mú kí ètò ọ̀gbìn ó túbọ̀ máa gbèrú sí ní ọ̀nà kan gbòógì àti mú kí ìdẹ̀rùn àti ìdàgbàsókè ó bá ètò ọrọ̀ ajé wa nílẹ̀ Nàìjíríà. Wọ́n ti rọ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ láti dúró ṣinṣin níbẹ̀rù Ọlọ́run àti láti máa tẹ̀lé ìlànà rẹ̀ fún wọn láti ní ìjọba ọ̀run. Olùṣọ́-àgùntàn Saheed Ogunsilu ń ló gba àwọn onígbàgbọ́ lámọ̀ràn nínú ìwàásù rẹ̀ níbi ayẹyẹ ìsìn ìkẹyìn fún ìbọlá fún olóògbé assistant pastor Olúwakáyọ̀dé Abíọ́dún Ayọ̀pọ̀. Ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí wọ́n kóra jọ pọ̀ sí ìjọ Ọlọ́run ti Redeemed Christian Church of God Overcomers Tabernacle ní Olúwo Abẹ́òkúta láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún igbákejì olùṣọ́-àgùntàn Olúwakáyọ̀dé Abíọ́dún Ayọ̀pọ̀. Nínú ìwàásù rẹ̀ tó mú látinú ìwé Tẹsalóníkà ìkíní orí 4 ẹsẹ̀ 13 sí 18, olùṣọ́-àgùntàn Saheed Ogunsilu rọ àwọn ìjọ tó pèsè síbẹ̀ láti tẹra mọ́ ìsìn Ọlọ́run nígbà gbogbo kí wọ́n sì tẹ̀lé àpẹẹrẹ olóògbé ọ̀hún nínú ìjọsìn rẹ̀ sí Ọlọ́run. Ilé mi lókè ló wá, ilé mi lọ́dọ̀ Jésù. Lẹ́yìn náà ni wọ́n gba àdúrà fún ìyàwó tí ọmọ olóògbé ọ̀hún, ìyàwó, ọmọ àti àwọn alájùmọ̀ṣe olóògbé igbákejì olùṣọ́-àgùntàn Ayọ̀pọ̀ ni wọ́n sọ̀rọ̀ rere nípa rẹ̀. Tó bá tẹ́ wa lọ́rùn, Ọlọ́run ni Ọlọ́run. Bí ó sì tẹ́ wa lọ́rùn, Ọlọ́run ni Ọlọ́run máa máa jẹ́. Bàbá mi jẹ́ni tí ó níwà tútù. Wọ́n fẹ́ràn gbogbo àwọn tó ń gbé pẹ̀lú wọn. Wọ́n láìkí iṣẹ́ Ọlọ́run. Bàbá mi jẹ́ èèyàn gidi. Wọ́n sì jẹ́ olùkọ́ mi àti ẹ̀gbọ́n mi. Olóògbé Olúwakáyọ̀dé Abíọ́dún Ayọ̀pọ̀ jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú. Ó sì darapọ̀ mọ́ ìjọ ti Redeemed Christian Church of God ní ọdún 2001. Ó sì dé ipò igbákejì olùṣọ́-àgùntàn. Ó kú ní ẹni ọdún 54. Ìyàwó, ọmọ àti àwọn àbúrò ló gbẹ̀yìn rẹ̀. Ṣèyí Ògúnbáyọ̀ ló ń jábọ̀ròyìn iléeṣẹ́ NTA Abẹ́òkúta. Níbi ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ijebu Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi.